Mo kí gbogbo yín nílẹ̀ Nàìjíríà, mo kí gbogbo yín nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Mo kí yín pátápátá o, ẹ kú b'Elédùmarè ti pé orí o. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, àkú ọdún, àkú yèdún, ẹ̀mí wa tó rí tọdún yìí, yóò rí tẹ̀mí láṣẹ Èdùmàrè. Mo kí yín o, àṣàlámà lẹ́kùn Olódùmarè ọba o, kò ní padà lẹ́yìn kó wa wá. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo, mo kí yín o, àlàáfíà fún yín. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ẹ̀yin Ọlọ́runmìlà, ẹ̀yin onífá, ẹ̀yin ọlọ́ṣun, ẹ̀yin aláràgbó, ẹ̀yin aláwo lóríṣiríṣi lọ́kan òjọ̀kan, ẹ̀yin tó lódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́, mo kí gbogbo yín ẹ kú b'Elédùmarè ti pé orí. Kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín ẹ̀ ní pòfo ẹ̀ ní ròfo nílé ayé láì dènà pẹnu. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá pátápátá o, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè, adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ lọ́wọ́ yọ̀dọ̀ kínní láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ní ẹyẹ méjì tí èjì àṣà àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá, ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí sì ń ṣàn fóyin. Mo kí gbogbo yẹn kú b'Elédùmarè ti pé orí. Grandpa bàbá mi Emeritus, bàbá mi Bánjí Akíntóyè, ìran ọmọ ní pẹ́rí bàbá ẹ̀mọ́ ni mo bá yín lóyè, mo pè yín lórúkọ, mo ṣe dànsákì yín àníwá yín tì láṣẹ Èdùmàrè. Nígbà tí iṣu Yorùbá nation bá jiná tán bàbá, akókóró ọmọ ní mo yín lẹ́nu. Bàbá mi àgbàlagbà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀fẹ́ pọ̀ndíra ìjọ pínpín o, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà, ewé ẹgẹ́lẹ́ tí ò níbì kan agbámúfọ́mọdé wèrèpè tí ò sì níbì kan agbámúfàgbàlagbà. Bàbá mi, mo forí balẹ̀ fún yín. Èmi ọmọ yín náà ní àdìtú ọ̀rọ̀, yóò mọ ju yín ṣe o, mọ̀ ọmọ ń ṣọṣẹ́. Bàbá o, ẹ̀ ń bá ní kẹ́ ẹ fàyà àtọmọ kẹ́ ẹ fi ṣá Yorùbá rè ṣì, ìran onítọ̀hún ọmọ bá wọn kú bọ́jà ṣe kú tó ń tògbóró ni wọn wà ní kìje láṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tó bá jọ́ta Yorùbá nation tí ń fi dúdú sínú tí sì ń pe funfun jáde, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápọ̀ kàyọ́sì mọ́ kánjú gbé wọn mì bíi kàlòkàlò ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ súnmọ́ mi ń hà yín. Oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo ti sọ, mo ní wọ́n fẹ́ ra lẹ̀ Yorùbá pa ni kí wọ́n lè máa fi wá ṣẹrú, àwọn èèyàn wa tún nù. Mélòó mélòó wá ní tàwọn Fúlàní tá à ń pariwo, wọ́n ń kidnap lónìí, wọ́n ń gba ránṣọ́ọ̀mù, wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan. Èèyàn ní bẹ lẹ́yìn orò tó rò fi ń ké o, àwọn ìjọba náà ní bẹ lẹ́yìn wọn. Mo ti sọ tẹ́lẹ̀, kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ́ o. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín, Ṣèyí Tinubu, a gbọ́ pé èèbó gan mo tiẹ̀ fi gbọ́, ṣe mọ̀ pé mi ò gbé èèbó, àmọ́ ń gba mo gbọ́ ọ ní kinní kan tí máa ń interpret ẹ̀ fẹ́ mi. Wọ́n ní Ṣèyí Tinubu will transform Lagos to Dubai. Ṣèyí Tinubu will transform Lagos to Dubai. Ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ sì fòye dàjẹ́ sí ẹ. Nígbà tí bàbá tó bí lọ́mọ gan tó sì ń gbìyànjú láti transform ilẹ̀ Yorùbá àbẹ́kọ́ àbí Nàìjíríà, tí ń transform ẹ̀ sápò ara wọn, tí ń transform ẹ̀ sínú fámìlì wọn. Ẹ dákun ẹ gbọ́ nǹkan kan tí wọ́n fi máa ń tàn yín jẹ nù. Bọ́bá tààkò tí wọ́n dìbò, wọ́n máa lọ káàkiri àdó àwọn alágbàdo tí ń tàgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n máa bá wọn yàn àgbàdo èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀. Wọ́n máa lọ sí ọ̀pọ̀lọpọ̀ iléèwé, wọ́n lọ rèé máa jókòó síwájú nínú kíláàsì àwọn ọmọ KG2. Àwọn náà ó máa gbé oúnjẹ tí wọ́n fún wọn, wọ́n ó máa jẹ ń bẹ̀, ibi kí wọ́n lè dìbò fún wọn ni. Oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀, ẹ máa rí wọn ń gbòòrò, àmọ́ bẹ́ẹ̀ bá ti dìbò fún wọn tí wọ́n ti wọlé tán, wọ́n ẹ̀ tiẹ̀ lè mọ nọ́mbà tẹ́ fi pè wọ́n. Bẹ́ẹ̀ délé wọn, wọ́n bọ́ọ̀dì yín jáde ni. Àwọn báńṣà ni ó lé yín jáde kúrò nínú ilé wọn. Ọmọ lágbára o, ká fẹ́ràn ṣẹ́nu ká wà tì,
Olódùmarè ọba sì lọ́ba tí dájọ́ afẹ́yín pínran o, yóò sì máa ṣèdájọ́ gbogbo yín. Bọ́lá Ahmed Tinubu Jàgàbánù kò sí nǹkan rere kan tó lè ṣe fún ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ má tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí o, kò sí nǹkan kan tí Bọ́lá Ahmed Tinubu Jàgàbánù tó lè ṣe. Ẹ kọ́ọ̀tì mi rọ́ǹgì, ẹ ń bá mọ tó lè ṣe àbí tó ti ṣe, ẹ mẹ́sẹ̀jì mi, wọ́n mọ̀ dá yín lóhùn lẹ́yẹ òṣọ́ka. Lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, ẹ má jẹ́ ń tàn yín, ẹlòmíì ò tí ì mọ tó fẹ́ jẹ láàárọ̀ yìí, ẹlòmíì ò tí ì mọ táyà ẹ fẹ́ jẹ, ẹlòmíì ò sì tí ì mọ tọmọ ẹ fẹ́ jẹ. Lásìkò tá a wà yìí, a ti bọ́ sọ̀sán níbi tèmi wà, ọ̀sán náà la wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sí 85% tí ọmọ ilẹ̀ Yorùbá ló ti jẹun, la lè sọ pé ó jẹun láàárọ̀ yìí, tó jẹun tó wù. Ọ̀pọ̀lọpọ̀ ò jẹ nǹkan tó wù lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan, kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Àmọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá tèmi, ilẹ̀ bàbá tó bí mi lọ́mọ, ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fún oyin. Kódà orílẹ̀‐èdè Nàìjíríà ó ti tán, àmọ́ orílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ó ti bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo àgbáyé pátápátá ni wọ́n mọ̀ pé orílẹ̀‐èdè Yorùbá ó ti bẹ̀rẹ̀, ó sì ti wà. Olódùmarè ọba ńlọba tí dájọ́ afẹ́yín pínran. Àìmọye ẹ̀mí tí máa sọnù lójoojúmọ́ nílẹ̀ Yorùbá nítorí pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ò dáa. Ẹlòmíràn sọ wípé ikú yájẹ̀sí ń lọ, yóò sì lọ rèé pokùnso. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó jẹ́ pé wọ́n fínúfíndọ̀ fúnra wọn ni, wọ́n ó sì gba Third Bridge lọ, wọ́n sì bọ́lẹ̀ nínú ọkọ̀, wọ́n ó sì fò sínú Third Bridge fúnra wọn. Sọ yẹ kí irú eléyìí ọmọ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí nígbà tá a ní ààrẹ orílẹ̀-èdè tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, tọ́jú ọmọ bíbí ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Sọ yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Nígbà kan, ṣé ẹ mọ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ kidnappers? Àwọn amúrọ̀bà máa ń rọ́ọ̀bù ni, wọ́n gbébọn jáde, wọ́n rọ́ọ̀bù láàrin títì, wọ́n gbébọn jáde, wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn tí ń kọjá lọ. Àmọ́ ńgbà tó orílẹ̀‐èdè Nàìjíríà náà ti gbọ́ngbọ́n cashless, kò sí wọn mọ́, wọ́n wá di kidnappers. Ẹ dákun, bó ni ò ṣe ní síwà bàjẹ́? Ebi ń pa ọ̀pọ̀lọpọ̀, aya àtọmọ ò jẹun nílé, bó ni ò ṣe ní sí kidnappers? Bó làwọn eléyìí ò ṣe ní máa ṣiṣẹ́ ẹbí? Iye tí wọ́n ń ta orí màálù wá ju iye tí wọ́n ń ta orí èèyàn lọ. Orí màálù lásán all times 10 ni iye tí wọ́n ń ta orí èèyàn, torí gbogbo ẹ̀ láàrin social media. Ẹ má béèrè lọ́wọ́ mi pé bó mo ṣe mọ iye tán ń ta orí èèyàn, gbogbo ẹ̀ láàrin ní social media. Wọ́n sọ pé èló ló ta orí tó gbé, orí tó gé èló ló ta. Ẹlòmíì ó sọ pé 20,000, 10,000. Ṣé iye tí wọ́n ń ta orí màálù nù? Kò sí orílẹ̀‐èdè Nàìjíríà mọ́. Kò sí nǹkan tí fámìlì Jàgàbánù fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá bí ó ṣe pé wọ́n fẹ́ fi ara wọn, wọ́n fẹ́ fa ara wọn síbẹ̀. Kó jẹ́ pé àwọn ni wọ́n máa jẹ ààrẹ ilẹ̀ Yorùbá, àwọn ni wọ́n máa ṣe fàlàfòlò, àwọn ni wọ́n máa ṣe ìyálọ́jà. Wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ gan. ń bọ́ ọmọ Jàgàbánù, ọmọ bíbí inú ẹ̀, Ṣèyí Tinubu ni wọ́n sọ pé ó tún fẹ́ jẹ́ next governor. Tí wèrè kan lára àwọn tí ń jẹ lábẹ́ wọn tó sọ̀rọ̀ láàárọ̀ yìí tó ní Ṣèyí Tinubu yóò tún Èkó ṣe gẹ́gẹ́ bí Dubai. Bí bàbá ẹ̀ ṣe ṣe, bí Tinubu ṣe tún Nàìjíríà ṣe. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín, òótọ́ ọ̀rọ̀ sì ní ọmọ ìyá àsọkúsọ ni. Ẹni tí ó bá lè join ní Yorùbá race yìí, ẹjọ́ dúró, ẹjọ́ padà. Irú wọn ni wọ́n máa ń fi ẹ̀jẹ̀ wọn, wọ́n máa ń fi délẹ̀ lérí. Bí ó sì ṣe rí inú láṣẹ Èdùmàrè, àṣẹ wà, bẹ́ẹ̀ ni àbàlá èṣù bí ó ṣe rí inú. Jàgàbánù, Ṣèyí Tinubu tó fẹ́ jẹ gómìnà Èkó, tó fẹ́ sọ Èkó di Dubai. Jàgàbánù tó lémi ló kàn, tó sì débẹ̀, tó sì jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jọ ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, tó gbàjọba lọ́wọ́ Fúlàní.
Bàbá Jàgàbánù, Ṣèyí Tinubu àti gbogbo àṣọmọgbé wọn pátápátá, ẹ dákun bó lọ̀rọ̀ ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣẹlẹ̀ ní July 1, 2021 bó lọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́. Ọwọ́ yín ló yẹ ká ti béèrè. Bí wàhálà ó bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ara àwọn nǹkan táwa ó béèrè nù torí ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ ń pa ẹ̀ ní ìjọba àná ti hand over, wọ́n mọ̀ ń hand over fún ìjọba míì ni. Nígbà tán hand over fún yín, wọ́n ti hand over gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìgbà náà lásìkò wọn ti hand over everything fún yín. Bàbá wa kọ̀ bí wọn bá hand over fún yín, ẹlẹ́tọ̀ọ́ láti béèrè torí ọmọ Yorùbá ni yín. Ọmọ Yorùbá lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn tó kù yìí nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Yorùbá ni wọ́n. Bàbá Jàgàbánù, Ṣèyí Tinubu, mo lè pe Ṣèyí Tinubu dáadáa, ìdí ni pé ó fẹ́ jẹ gómìnà. Ṣèyí Tinubu o, Bàbá Jàgàbánù, gómìnà Ògùn State. Àwọn ẹ̀yin lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ẹ dákun níbo lòkú Àdògán wà? Níbo lòkú Alhaji Fatai tí wọ́n pa nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Níbo lòkú wọn wà? Wọ́n ti hand over gbogbo ẹ̀ fún yín. Ó yẹ kẹ́yìn béèrè fúnra yín bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn gidi, bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó lè tó orílẹ̀-èdè ṣe, bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó lè tún ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ṣe. Ó ti hand over everything fún yín. Ẹ̀yin níbo lòkú wọn wà? Torí DSS àtàwọn sójà àtàwọn kan tí wọn ò wọṣọ tá a mọ orí èèyàn tí wọ́n jẹ́, àwọn ni wọ́n wá sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n sì wá babẹ̀ jẹ́. Wọ́n kó oríṣiríṣi nǹkan ìjà, nǹkan olóró, ammunitions, wọ́n kó wá sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn, kódà béèyàn bá pọ̀ ńbẹ̀ lọ́hùn, gbogbo àwọn tó wá bá wà ńbẹ̀ ni wọ́n pa. Wọ́n gbìyànjú láti pa olóyè, ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín, ẹ kì í ẹ mú kì í ṣe ẹran bí òrẹ́ o, kì í ṣe bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ̀ ń gbọ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tó súnmọ́ lóye gangan ó tún fẹ́ ṣe bàbá pa, síbẹ̀ wọn ò rí wọn mọ́. Ẹ ti mọ̀ pé ẹni tó lódùmarè ọba ránṣẹ́, ẹni tó lódùmarè ọba ò sì padà lẹ́yìn ẹ̀, tí ò sì ní padà lẹ́yìn ẹ̀ láéláé. Àmọ́ àwọn tí wọ́n pa lọ́jọ́ náà lọ́hùn, wọ́n sì gbókù wọn lọ. Ṣé wọ́n lọ rèé sun òkú wọn jẹ ni? Bàbá Jàgàbánù, ẹ bá mọ̀ kẹ́ ẹ má jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà torí ẹ dáhùn fọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Bó bá jẹ́ pé ẹ mọ̀ ń pa ẹ̀, ẹ̀yin náà ti mọ̀ pé gbẹ̀yìn yín ò lè dá. Ẹ fàárọ̀ ọjọ́ yín ṣiṣẹ́ ni, ẹ fẹ́ fi ẹ̀yìn ìgbẹ̀yìn yín ẹ fẹ́ fi dànù. Ṣèyí Tinubu o, ọmọ Bàbá Jàgàbánù ni ọ́, inú rẹ sì ń dùn, ayọ̀ rẹ sì ń kún, bàbá rẹ ń ṣe báyìí ń ṣe báyìí, ìwọ náà sì mẹ́ṣẹ̀ bàbá rẹ. Ṣèyí Tinubu, wọ́n bi ọ́ léèrè básìkò bá tó. Ẹ̀yin wà níjọba, ẹ̀ ń pariwo power, agbára wà lọ́wọ́ yín lónìí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó tẹ̀lé lágbára bí Olódùmarè ọba. Justice for Àdògán and Alhaji Fatai tí wọ́n pa nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ dáhùn sí torí ẹ mọ̀ ń pa ẹ̀. Bẹ́ẹ̀ bá ti mọ̀ ń pa ẹ̀ ni ẹ ti ṣèwádìí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí pé níbo lòkú wọn wà. Ṣáwọn DSS lọ rèé sun wọ́n jẹ ni? Àwọn tí wọ́n kó lọ láàyè ojú rí kó tó di pé wọ́n fi wọ́n lẹ̀, wọ́n fìyà jẹ wọ́n lọ́gbà DSS láì ṣẹ̀ láì rò láì ṣe nǹkan kan. Gbogbo òkú àwọn tí wọ́n pa nílé iṣẹ́ yín, torí ẹ̀yin lẹ ní tógèètì, Lekki tógèètì, ilé iṣẹ́ Bàbá Jàgàbánù. Gbogbo àwọn òkú tí wọ́n pa ń bẹ̀, níbo ni wọ́n kó wọn sí? Yọ yà yẹn lẹ́nu bí mo ṣe sọ pé gbogbo àwọn òkú náà ni ó padà dìde, tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n síwájú, àwa èèyàn wà tẹ̀lé wọn. Gbogbo ibi ó wá gbóná fún yín janjan, ẹ ṣáà ní ríbi ṣáàṣì. Gbogbo ẹni tó bá jẹ́ pé wọ́n bá ń ṣe lòdì sílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ikú gbóná ní ọmọ pa gbogbo wọn láṣẹ Èdùmàrè. Àkáǹtì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kẹ́ ẹ lè mọ̀ pé kinní kan ti lómi tẹ́lẹ̀ kí kinní kan tó dé ni. Olódùmarè ọba tó sì dá ẹnu níbù, ó ti mọ tí ọwọ́ bẹ̀. Ẹ̀yin gbẹ́sẹ̀ lákàǹtì olóyè, n ò ní máa dàìbàtì ọ̀rọ̀ mi síjọba àná mọ́. Pàràṣàkálà sítọ́ bí tọ́ bá ti ń yí lẹ́nu, ó ti ń di kẹ̀lẹ̀bẹ̀ nu.
ẹ mọ̀ ń pa ẹ̀, bẹ́ẹ̀ bá mọ̀ ń pa ẹ̀ odidi ọdún 2 àbí 3 lẹ ti ń lò níjọba, ẹ ti wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀. Àkáǹtì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣìjọba àná gbẹ́sẹ̀ lé tí wọ́n sì hand over fún yín, kí ló dé tẹ̀sí? Ẹ ń wò pé ẹ fẹ́ kí wọ́n ṣe rálì, ẹ fẹ́ kí wọ́n jà fẹ́tọ̀ ọmọnìyàn mọ́, ẹ fẹ́ kí wọ́n sòótọ́ mọ́, kí ìyá lè mọ̀, ìyá ò lè jẹ́ bàbá yìí, ẹni tó lódùmarè ọba gbéṣẹ́ rán sílé ayé ni ìyá ò lè jẹ́, ẹ kàn ń tanra yín ni, ẹ̀yin gan ni ìyá ó padà wá jẹgbẹ̀yìn, ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, ó tọ̀rọ̀ ọmọ ìyá àṣọkúṣọ ni o, èmi àdìtú olódùmarè mọ̀ sọ bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè táwa mọ̀, ọmọ Nàìjíríà ti dìdàkudà, wọ́n ti ń ṣẹrú, wọ́n ń fojú burúkú wo ọmọ ilẹ̀ Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sì jẹ́ ECOWAS president ládúláwọ̀ nílẹ̀ Áfíríkà. Ẹ dákun ṣé ìṣepẹ́ ti pàdánù ọpọlọ, ẹ̀ ń pera yín ní ECOWAS president. Àwọn ọmọ orílẹ̀-èdè yín sì ní ojú burúkú wọ́n fi ń wò wọ́n lórílẹ̀-èdè ní. Bá a bá ti dé bọ́dà Benin Republic láti orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ti mọ̀ pé ìyà ń jẹ ọmọ Nàìjíríà ń bẹ, àwọn ni wọ́n ń ṣẹrú ń bẹ. Nígbà kan Benin Republic láwọn tá à ń pa àwọn Kotonu, àwọn ni wọ́n máa ń wá sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n máa ṣiṣẹ́ fún wa, wọ́n máa bá wa ṣe lébìrà. Àmọ́ ní ìsìnkọ́ o, àwa làwa lọ ṣẹrú lọ́dọ̀ wọn. Bọ́n bá fún wa ní 10,000 sefa péré, almost 30,000 naira nù, inú wọn mọ̀ dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ní ayọ̀ wa mọ̀ kún. Bẹ́ẹ̀ bá wá kó ń bẹ̀ tẹ́ dé bọ́dà Togo ní Làkànjí, ibi tẹ́ ti kúrò ní Benin Republic tẹ́ ti wọ Togo, ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n débẹ̀ tó jẹ́ pé wọ́n lo oṣù kan oṣù méjì wọ́n sì ya wèrè síbẹ̀, wèrè gidi, wọ́n sì máa ṣe gángan. Mo post iṣẹ́ kan ní ìgbà kan, ọkùnrin kan ló débẹ̀ ó sì ya wèrè, ọkùnrin ọ̀hún ààrẹ mọ́nì ìsìn ó ti lọ. Bẹ́ẹ̀ ni ẹrú ni wọ́n ń fọmọ Nàìjíríà ṣe ní orílẹ̀-èdè ibòmíì, orílẹ̀-èdè tí ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá wá kúrò ń bẹ̀ tẹ́ wọnú Togo lọ, bẹ́ẹ̀ bá ti dé ibi tí wọ́n ń pè ní Lomé, Nigeria Park tí ń bẹ ń bẹ̀, ẹ̀yin dọ́gbọ́n débẹ̀ kẹ́ ẹ dọ́gbọ́n ṣe bíi pé ẹ̀ mọ̀ nǹkan kan, ẹ ṣàjókòó kẹ́ ẹ mọ̀ òye nínú gáràjì ọ̀hún. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, àwọn boys, ẹ ra wọn míì wọ́n wà in team, wọ́n tó bíi 20, wọ́n wà ń bẹ̀, nígbà bá fi máa tójọ́ kẹta àbí jọ́ kẹrin, àwọn ọlọ́pàá Lomé wọ́n ó ti lé wọn dànù, wọn ò níbi tí wọ́n lè lọ, wọn ò fẹ́ padà sórílẹ̀-èdè Nàìjíríà, wọn ò sì lágbára láti wọnú Ghana torí bọ́dà Ghana ni, láti Lomé Nigerian Park bàbá ti cross bọ́dà abẹ àti bọ́ sí Aflao nù, Aflao sì ní Ghana ni, ẹ lè wọ mọ́tò Accra láti bẹ̀, lè wọ mọ́tò ibikíbi láti bẹ̀, páàkì ńlá ń bẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wọnú Aflao kódà ẹ lè dúró wákàtí 3, àwọn sọ yín lẹ́sẹ̀ nítorí ọlọ́pàá Ghana ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti bẹ̀, kámẹ́rà sì ń bẹ everywhere. Bẹ́ẹ̀ bá ti débẹ̀ ọmọ Nàìjíríà kankan ò lè ṣiṣẹ́ nínú ìlú ọ̀hún, àfẹni tó bá jẹ́ pé ó ti lówó ẹ̀dá ní tó fẹ́ gbalé tó fẹ́ ṣe, yóò sì lọ rí community leader. Ọba ilẹ̀ Yorùbá ń bẹ láfúláwó. Bẹ́ẹ̀ bá ti kúrò ń bẹ̀ tẹ́ ẹ lọ, tẹ́ ẹ wọ mọ́tò ká sọ pé ẹ wọ mọ́tò Accra ní Ghana. Bẹ́ẹ̀ bá ti dé Accra ẹ gbọ́dọ̀ ṣe mọ̀nàmọ́ná, ìjọba ti ń wò yín, kámẹ́rà ti ń wò yín, gbogbo ẹ̀ ti ń wò yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti dé Accra ẹ má jẹ́ ń tàn yín, 95% àwọn aṣẹ́wó obìnrin tí ń bẹ ní Accra ọmọ Nàìjíríà ni wọ́n. Ní Accra gan ọmọ Nàìjíríà pọ̀ ju ọmọ Ghana lọ, Igbo, Hausa lóríṣiríṣi àti Yorùbá ń ló pọ̀ jù ọ níbi tí wọ́n wà ní. Bẹ́ẹ̀ bá dá Mashama ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, bẹ́ẹ̀ dé Accra ní Labas ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, bẹ́ẹ̀ dé Ahmadiyya ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, wọ́n pọ̀ ń bẹ káàkiri, àmọ́ ojú burúkú wọ́n fi ń wọ ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n fi ń wò wọ́n ní Ghana. Bẹ́ẹ̀ bá tún ti kó ń bẹ̀ tẹ́ ẹ lọ gàṣàgàṣà tẹ́ ẹ gba gbogbo tó yẹ kẹ́ ẹ gbà, tẹ́ ẹ délùú tí wọ́n ń pè lélùbọ̀, ó jẹ́ bọ́dà Ivory Coast tí wọ́n ń pè l'Abidjan. Bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ bá ilé sọpọ́ ọmọ Nàìjíríà ní ojú tí wọ́n fi wò yín yọ̀ lágbára. L'Abidjan gan Ivory Coast wọ́n treat ọmọ Nàìjíríà dáadáa mọ́, torí pé wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè yín ọ̀dà. Èèwà burúkú níbẹ̀ lọ́wọ́ president yín gan ká tó wá sọ pẹ́yìn.
wọn ò recognize ọmọ Nàìjíríà ní gbogbo orílẹ̀-èdè adúláwọ̀ mọ́. Ẹ dákun, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? President yín ìyẹn ECOWAS president o. Tán bá sì tún bẹ̀rẹ̀ campaign ní ìsìn, gbogbo yín náà lẹ́tùn máa pariwo APC, ẹ máa pariwo kinní kan, àpò ara wọn ni wọ́n ń jà fún. Olódùmarè ọba ó jẹ́ agbọ́n o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú Olódùmarè, ẹ já ronú ara wa o, ká gbárùkù tí Yorùbá nation, ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ fọwọ́wọ́wọ́, ká jọ fi ikùn lókun, kó lè bá rí bó ti yẹ kó rí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mò ń lọ mò ń bọ̀, ẹ bá ní ń lọ kí n má bọ̀ ni wọ́n dé ní òní dé bá láṣẹ Èdùmàrè.